ga ní ọ̀nà gbogbo ayé máa ń pè mí Alapini Oosa láàrin pẹ̀kun àwọn ọba nípò Rẹ́mọ oyè lẹ́yọ̀ ikú lódò ọmọ akú lómi ó kú sílé náà ó dápọ̀ òkú ó sì wọ́n ṣe bí ikú lógún ìkànnmọ́dé ọmọ abẹ́lẹ̀jà ọlọ́kọ̀ níṣẹ́rí mo di ọmọ wájú ọlọ́kọ̀ tí ìṣòwò ẹ̀kúnlé ọlọ́kọ̀ tí ìṣèjì báyìí òtìlẹ̀gẹ́dẹ́ ọlọ́kọ̀ wọn àtàn yẹpẹyẹpẹ lójú omi a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ àtẹ̀sẹ́ ní bá gbowó ọkọ̀ lọ́wọ́ àtẹ̀sẹ́ àkótá pátá gbọ̀rún alákejì lọ máa rú dẹ́dẹ́ wọ́n mi òrìṣà ńlá. Alapini níbo lórúkọ yẹn ti jẹyọ ṣé eléégún ni. Bẹ́ẹ̀ni eléégún ni ìran bàbá tó bí mi lọ́mọ láti ilẹ̀ Àwórì. Jẹ́ tí ẹ lè rántí ìfẹ́ tí ń jẹ́ Alapini ẹ̀mọ́ nú eré. Èmi ni mo fúnra mi nínú eré nítorí ọdún kan wà 1985 ọ̀rẹ́ mi kan tó gbé ní Fálá ìdí láwọ́ fẹ́ ṣeré fún television house NTA ó dẹ̀ ti ní àwọn olóyè tí ó fẹ́ lò ọ̀tún òsì àṣepa nǹkan kan ṣùgbọ́n olóyè ló fẹ́ kí mi náà ṣe kó èmi ni mo wá sọ fún pé Alapini náà oyè ńlá ni láàfin Ọ̀yọ́ oyè ńlá ni láàrin àwọn ọ̀jẹ̀ wọ́n jẹ́ kí n máa jẹ́ Alapini. Alapini náà máa ń rí nínú eré bàbá arúgbó la máa ń wò ojú ló wá kórèké báyìí. Ẹ̀yin lè sọ bí ẹ ṣe rí mi arúgbó náà lè ṣe sọ. Alapini bàbá arúgbó pé yín ní padà báwo lẹ ṣe bẹ̀rẹ̀ eré ìjọba tó pé yín lè jẹ. Onígbà tó gbé mi débẹ̀ ìfẹ́ nú mi àti àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ Olódùmarè tó gbé mi débẹ̀. Bàbá fojú wo ó ti tó ọdún mẹ́rin báyìí. Yẹ pa tó bá di February 16 máa gbé 65 years lórí èpè ilẹ̀ ṣùgbọ́n tó bá di inú oṣù kẹta on the 9 mo fẹ́ ṣe birthday mi yẹn 65 years pẹ̀lú 50 years of age. Ọjọ́ tó ń bá nígbà ìwé bàbá ní ká fojú wò ká tó kà sẹ́yìn tó bá wọn tẹ́jọ́ bẹ̀rẹ̀ àwọn bàbá wọn tẹ́jọ́ bẹ̀rẹ̀ èyí lọ́wọ́ orúkọ yín ńlá mi làkà ó là gbòòrò ó là gbogbo agboolé tíátà jà ìjẹ́ ní agbóhùnlé ẹ̀ka láti bẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ lọ́yẹ̀ kó tó bá ti pé Alapini Oosa léèdì gbogbo ọmọdé tàgbà ló mọ̀. Kò sí kankan tí a fẹ́ sọ mẹ́ẹ̀ tayọ ká ní Ọlọ́run ká dúpẹ́ fún Ọlọ́run ni ọba tó ṣe yẹn kì í ṣe mí. Tó wá ní eré tíátà ní pé ilé. Tábà yọwọ́ àwọn Amẹ́ríkà àbí kíní kankan ẹ̀ tọ́lọ́run ò sí kádàrá kì í ṣe pé wọ́n ti máa pè wá bẹ́ẹ̀ náà. Dédé rí lómi títí adá òní pèlè. Eré wo lẹ lè wò kó pé jáde gbọ̀ngàn? Eré pọ̀ tó ti gbé Alapini jáde sẹ́yìn kan tó bá Alapini nígbà VHS. Nínú àwọn eré tẹ máa ń ṣe. Àmọ́ nígbà tó yá orúkọ lọlẹ̀. Ìgbà tó tó àkókò kan ọmọ mi kan ń pè ní Báyọ̀ Tìjání. Ó kọ ìtàn tá ń pè ní Àpèsè. So tí mo participate bẹ́ẹ̀ tí mo di ipò lámú bẹ́ẹ̀. Bàtà Àpèsè yẹn tó jáde Ọlọ́run tó fi àlùbáríkà sí orúkọ. Nínú àwọn eré yìí tá a máa ń wò tẹ máa ń ṣe babaláwo níbẹ̀ tí ó bá ti fẹ́ yíwọ́ bóyá ọ̀rọ̀ àwọn oníbàárà yìí ó ti lọ́jú pọ̀ ẹ máa ń sọ bí náà bí àwàdà ẹ máa ń sọ bí àwàdà ẹ lè ní kókó rẹ̀ dà lọ́rùn tó máa fi sí bí àbí nǹkan kan bẹ́ẹ̀. Wọ́n máa ń ní mi ò sọ fáwọn kó máa rí bẹ́ẹ̀ àná. Èmi náà máa ń béèrè pé sáwọn náà béèrè. Ní àwọn ìdíyà máa ń jẹyàn kò ní rántí kankan. Ẹ ṣàgbọ́n ìyànú ẹgbẹ́ ìyànú ló máa wù. Bóyá tá a bá gbọ́ ìyà yìí bá ó máa kú. Àní ẹ sábà ń gbọ́ ìyànú. Ṣé tó bá wá padà wá tó di kí wá lè tèmi? Tó bá béèrè ni máa lẹ́nu. Ìjẹ́ ọmọ yín kan ṣe lè jàgbà. Ọmọ bíbí inú yín. Iṣẹ́ mi wà lára àwọn ọmọ mi ṣùgbọ́n mo ń sá fún pé kí wọ́n má ṣe sídìí
mo kàn gárùn owó wàhálà tó wà bẹ́ẹ̀ pẹ̀lú ìṣòro wà bẹ́ẹ̀. Àmọ́ pẹ̀lú ẹ̀ náà mo ní ọmọ tó wà yunifásitì ò lè sọ pọ̀ sí ẹ̀ ìgbà tó ṣe graduation mo tó mọ̀ pé tíátà àti orí bàbá fojú inú wo tíátà láyé ìgbà yìí àti ìṣòro lọ́wọ́ láyé ìsìn bàbá gbé méjì bàbá gbé wọn léwọ̀n èwo lẹ́yìn òkú rọrùn. Kò sí ìdí rọrùn Alágbọ̀n nínú iṣẹ́ eré nítorí pé inú ẹ̀jẹ̀ ló wà. Ṣùgbọ́n tá a bá fẹ́ sọ pé táwọn èèyàn benefit inú ẹ̀ àdẹ́ni sí. Torí nígbà táwa ń ṣe yẹn, àwa ò retí pé owó kan wà ńbẹ̀, àbúrò orúkọ kan wà ńbẹ̀. Àwa ò retí yẹn, àgàfi dúdú náà ṣe lọ sí ìkìlà wa bá kí. Ọlọ́run ló padà wá fi owó sí tó gba ìmọ́lẹ̀ sí fún ara ẹ̀. Jẹ́ ti tójúkọ̀ tó ló kàn rí nídìí iṣẹ́. Ẹ̀yin fúnra ara yín tẹ́ ń wo mi. Sẹ́yìn lè sọ wípé ẹ̀dí ìwé ẹ̀kọ́ nínú iṣẹ́ yìí. Mo ti dojúkọ ìṣòro tó wúwo púpọ̀. Mo ti ṣe àìsàn ọdún kan tí mi ò lè sùn láàárọ̀, mi ò lè sùn lọ́sàn-án, mi ò lè sùn lálẹ́, kò sóorun. Orí àìsàn yẹn náà ni ọmọ ọdún 4 jáde láyé sí. Níbi ọdún bíi 3 sẹ́yìn mo tún ti lùsì ọmọ 37 years tí mo ta mọ́tò méjì lórí ẹ̀ kó tó kúrò láyé. Àmọ́ gbogbo yẹn ìgbàgbọ́ tèmi ni pé nínú tí àwa dojúkọ láyé ìràwọ̀ kì í lọ sókè kó má ní ìṣòro. A máa dúpẹ́ fọlọ́ náà. Tábà máa sọ̀rọ̀ ìṣòro pọ̀ gan. Níta dìmú ọ̀nà tí àwa fi bá di iṣẹ́ rere mú yàtọ̀ sí gbogbo ọ̀nà tó ní kálukú bá di iṣẹ́ mú. Jálè bèrè lọ́wọ́ yín pé ìjọba tí kọ́ alákọ̀ọ́yọ̀. Ọ̀rẹ́ mi wà láyé, ó wà láyé, ó wà nínú Ìbàdàn tí ó fi tan ọ̀yà tó fi jẹ iyán. Àwa bẹ́ẹ̀ náà papọ̀, àwa bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ tó lọ Ìbàdàn, ọ̀pọ̀ Ìbàdàn náà ni. Tíátà fi pín sí yẹlẹyẹlẹ onígà àti nígà owó lẹ́yìn wà. Ẹyọ kan ṣo ni gbogbo ẹ̀ lọ́dọ̀ mi. Ẹyọ kan ṣo ni gbogbo ẹ̀ lọ́dọ̀ mi. Bákan náà ni wà. Iṣẹ́ kan náà lájọ ṣe. Orúkọ ò ní mímú. Ojú orúkọ ò ní mímú kankan náà ni wọ́n. Orúkọ lè pọ̀. Èmi ò lẹ́nìkan mọ̀ pé ẹgbẹ́ kan rẹ̀ wò. Ìkúnsá mọ̀ pé kankan náà ni wá, a lè mara wa ṣe. Ọ̀yẹ̀wẹ́wẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ẹ̀wọ̀n ìpẹ́ẹ̀lẹ̀ tí wọ́n ṣe kéra ní ti iṣẹ́ tíátà. Wọ́n máa ń ìkẹ́lù àwọn tó bá wọn. Ẹni tí ó bá ti lórúkọ náà, ó lè fi ká máa lò sí. Ó máa bẹ náà tó máa fi lórúkọ náà. Owó lẹ́wà ní fún wọn. Tí mo rà kan ju kan ní sùúrù lọ pẹ̀lú ìfẹ́ lọ. Wọ́n fi ìfẹ́ nú, bàbá ní tán fi ṣe. Wọ́n dẹ̀ bẹ̀ lọ. Ìwọ̀n tó níbi tí lágbájá báyìí Ọlọ́run gbé mi náà débẹ̀. Wọ́n dẹ̀ fi wà kún. Àwọn èèyàn máa ń sọ pé àwọn ò fẹ́ káwọn ọmọ àwọn wo eré oníṣe fíìmù àgbéléwò Yorùbá. Ìdí tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní àwọn obìnrin wọ́n fẹ́ lè máa bọ́ra wọn sí òwò nínú fíìmù àgbéléwò Yorùbá. Kò dẹ̀ dá tó fún ọmọdé. Àwọn ọmọ ayé bá má jẹ́ bọ́ fíìmù Yorùbá o. Bẹ́ẹ̀ ni pé ọjọ́ iwájú ó lè bẹ̀rẹ̀ díẹ̀. Nínú ìtàn sinimá tí ọmọ bá ti wọ aṣọ tí ò yẹ káàkiri tó ń ṣe rádaràda kán máa wo ìgbẹ̀yìn ẹ̀, ó máa padà wá jẹ̀bi nígbẹ̀yìn ìtàn yẹn. Ìgbẹ̀yìn ìtàn ní kí àwọn èèyàn máa lọ wò, wọ́n máa fi kẹ́kọ̀ọ́, kì í ṣe ìbẹ̀rẹ̀ tàbí àárín. Ibi títàn máa forí sọ ni kán máa lọ wò.
ẹni tó ń wàṣọ tó ń lára tó ń ṣe rádaràda tí ó wá padà blame ara ẹ̀ at the end of the day ṣé ọmọlé tó bá wù òun náà ò ti ní mọ̀ gbá ẹni tó wọṣọ rádaràda nǹkan báyìí ló gbẹ̀yìn ẹ̀ má jẹ́ kí mi náà wọ̀. Àwọn tó máa ń sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ àti àárín ni wọ́n máa ń wò wọn kí wọ́n ìgbẹ̀yìn. Ibi tí mo lọ rẹ̀ bóyá kò yé. Wọ́n pé ọmọ wọn ní kó má wo eré Yorùbá nítorí pé tí ọmọ tí ò tó ti lọ wo eré ìwé tó máa padà láwọ ìgbẹ̀yìn àdúgbò tó ní. Kò sí bí wọ́n ṣe lè ṣe tí wọ́n ní wéré Yorùbá, kò sí wọ́n ṣe lè ṣe wọ́n ṣe lè ṣe àwa la bẹ̀rẹ̀ àwa náà la lé. Tí wọ́n bá máa sọ̀rọ̀ wọ́n á kàn sọ̀rọ̀ lórí pé wọ́n dá fíìmù tán ṣó tán ya pé a lè bá àwọn òyìnbó àbíbá kan ṣùgbọ́n kò sí ìtàn máa ṣe tí ìgbẹ̀yìn ò ní mú ẹ̀kọ́ wá. Lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ nísìnyí culture ò lè parun, traditional film ò lè parun, àwọn èèyàn dẹ̀ máa wò ó sí bọ́jẹ́ máa ṣe tán ní wéré Yorùbá tọ́nà bá wò nínú ilé wọ́n máa wò lórí mídíà níta. Tó bá ní ọmọ ilé iṣẹ́ ó lè máa mọ̀ pé eré Yorùbá tó lọ sí Gẹ̀ẹ́sì ni wọ́n máa fọ̀ lọ́ra ẹ̀. Àwa ní mọ̀ bóyá Yorùbá tàbí kò àbí ní báwo mi ọ̀dà sá. Wọ́n máa ń ṣe eré àgbéléwò Yorùbá. Wọ́n máa fọ èbú ìlú lọ. Ẹlòmíì bá wọlé lásìkò yẹn kò ní mọ̀ pé eré Yorùbá ló máa ń wọ̀. Ìtàn tí wọ́n kọ ló bá mú. Director wà bẹ́ẹ̀ tó direct àwọn tó ń ṣe. Ṣé ẹ ti rí eré ìgbàlódé tí wọ́n sọ òyìnbó rárá mẹ́? Ẹ ti rí wò. Ẹ máa rí wò. Then when you go back to the culture, ṣé ẹ máa gbọ́ òyìnbó mẹ́? Choose one out of the film. Àdúrà gbogbo wa gba ara nù gbà. Ìta sọ ya ní sọlá. Irúmọlẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ béèrè ọ̀rọ̀ mi máa tó padà rí yín lọ́dún tó ń bọ̀. Ẹ̀rí mi náà lọ́dún tó ń bọ̀. Gbogbo ojú tó ń wò mí àti gbogbo ẹ̀yẹ ní olùsọ̀rọ̀. Ọdún tá a wáyé ọdún ayọ̀ ọdún kan tó máa jẹ́ fún gbogbo wa. Ara pápá là fẹ́ tó dòdò ní ìṣòwò kó má nàjà. Owó tọmọ ló máa bá gbogbo wa o. A lè bá wọn gbogbo ọ̀wọ́ wò. Àgbo ogun tó lọ́rọ̀ àdúgbà wo kò tó ṣe. A máa dàgbà a máa dùn. Kéré gbogbo ló máa wá wa rí. Thank you very much. Gani love you. Eke Alapini Oosa. Olódò ọmọ àfúnlómi lómi. Àfijì òkèjé ti jẹun àdìfín nígbàlẹ̀. Olúmọlẹ̀ ti jó ní wáìwáì. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.